لو يعلم ما خلق الشمس والقمر صلى الله عليه وسلم وما خلق الجن والإنس. الله عليه وسلم. إذا صلى النبي أبا وتعمل يا إنجيل لا وصلي أي المختار جمالا من أياسه gbogbo tí ń jẹ́ tí ò lè sọ̀rọ̀ tó ní bọ̀rọ̀ gidi bí òkúta bí ìyẹ̀pẹ̀ bí igi ọ̀là nẹ́bí gbogbo àgbà láyé. وسيره فإن الله يأتيك بالفرج. látara nẹ́bí láti mọ̀ pé ìwà láyé ìwọ fún ara rẹ̀ sàbàbí ni. صلوا عليه وارفعوه. sábàbí ní gbogbo nǹkan láyé sábàbí ọmọ tí ń pàgò sábàbí lòun náà nínú ilé wọn ìgò ni wọ́n máa ń pa bẹ̀rẹ̀ lọ́wọ́ sí ni wọ́n bí. صلوا عليه. èyí tí a bá pàgò lójú rẹ̀ tá a bá tan ìran wọn lọ tá a bá tọ̀ dáadáa apààyàn ni wọn. وارفعوه أصواتكم. àwọn tó bá ń gbọ́ ẹlọ́kùn wọn dáadáa iná ti pọ̀ akọ́kùn méjì ni. يغفر لكم من يومكم قبل يبدي. bẹ́ẹ̀ni alẹ́kọ̀ọ́ Muhammad صلى الله عليه وسلم. sábàbí pé káyé wa lè dá ọlọ́run ṣe fi àdébùsọ̀dá wa. صلى الله عليه وسلم. torí bí ọ̀gá bá ti rí àwọn àhàn lára wọn bí òbí bá ti rí àhàn lára wọn bọ́gà bá ti rí àhàn lára wọn kí òun rẹ̀ àwọn ọmọọṣẹ́ ẹ lọ wò ó mẹkáníìkì tí bá ń parọ́ àwọn ọmọ tó bá pọ́nṣẹ́ àwọn náà gbúdùn rọ pọ̀. صلوا عليه. nínú àwọn tó kó bá àwọn sàdáàtì àwọn aṣíwájú tí wọ́n kọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ nínú ayé àkọ́kọ́ nù. وارفعوا أصواتكم. tẹ́lá tí bá ń parọ́ ẹlọ́kùn àwọn ọmọọṣẹ́ rẹ̀ dáadáa wọ́n máa ń tí aṣọ aláṣọ. لكم من يومكم قبل يبدي. kápítà tí bá ń parọ́ ẹlọ́kùn àwọn ọmọọṣẹ́ rẹ̀ dáadáa wọ́n máa jí so inside to site. صلوا عليه. bẹ́ẹ̀ bá ní wọ́n bá ní kọ́nẹ́ẹ̀tì sójú nílò yìí máa ń gbowó ẹ̀sìn rí mu. وارفعوا أصواتكم. ọmọdé ọmọ tó bẹ́ kẹ́kọ̀ọ́ kà sẹ́yìn ó dàbí ọ̀bàrà yìí ọ̀bàrà fẹ́ wọlé onílé nígbà bọ́mọ bá rẹ́dì láti parọ́ ọ̀dọ́ ní ọmọ ọ̀dọ́ ní ṣèyàn àgbà kì í ṣèyàn tó bá rẹ́dì láti parọ́ ìwọ́n tó fẹ́ kọ́ lẹ́kọ̀ọ́ ló wà sọ́nù gbà ní rò dáa. يغفر لكم من يومكم قبل يبدي. ọlọ́run adúgbò o. يغفر لكم من يومكم قبل يبدي. àwọn anábì gbọ́ èsì tí anábì àdámọ̀ gẹ́ anábì gbẹ̀. الصلاة والسلام. ibi ó yẹ lọ́rùn fi sí wù. ibi ó yẹ anábì àdámọ̀ lọ́rùn fi sí wù. nínú agbára lọ́rùn fún anábì àdámọ̀ ní kó fẹ́ àwọn kan. lágbára kọjá bẹ́ẹ̀. gbogbo agbára tó pàlìkì àmọ̀ nínú wa. ìdá jẹ́ bẹ́ẹ̀ ni kéèyàn fẹ́ àwọn kan kó sì bí ọmọ tí wọn. صلوا عليه. lọ́gbẹ́sùn làákàyè dandan wazin ha gbẹ̀sùn ló sùn wọn. وارفعوا أصواتكم. anábì fún ara rẹ̀ ó fẹ́ صلى الله ẹ̀kọ́. عليه وسلم. ìyàwó mọ́kànlá ànábì ni ó sì fẹ́ méjì pẹ̀lú ìfẹ́ ara rẹ̀ méjì. يغفر لكم. nígbà tá a kó méjèèjì náà sínú òṣùwọ̀n ẹ̀ẹ̀kan ànábì tún fẹ́. من يومكم قبل يبدي. àkọ́kọ́ nínú obìnrin tí ànábì fẹ́ tó yẹ pé ìlú rẹ̀ ló fi fẹ́ yóò pé wá ànábì ò sì kọ́ ó sì mú wọn láti Khadija bintu Khuwaylid. يغفر لكم من يومكم قبل يبدي.
táwọn ìlú kọ̀ láyé kò gbàgbé àdánù ayé. صلى الله عليه وسلم. Torí pé ìdùnnú láti fẹ́ obìnrin tá a bá fi ìdùnnú fẹ́ kìí tán lọ́kàn ẹni. Tá a bá fi ìdùnnú fẹ́ kìí tán. Ìfẹ́ rẹ̀ tán nínú ayé yẹn. Ẹlẹ́ẹ̀kejì ni Aisha bintu Abu Bakr radiyallahu ta'ala ummul mu'minin. Ànábì fẹ́ tìdùnnú ni. Níjọ́ tí Ànábì lọ kí Abu Bakr wí dáadáa. radiyallahu ta'ala anhu. Ọdún kan ni Ànábì gbà lọ́wọ́ ẹ̀. sallallahu alaihi wasallam. Tọ́bi jura wọn lọ. Ọdún kan. Sana wahid. Ọdún kan. Torí ẹgbẹ́ ló wà tẹ̀lé mi. sallallahu alaihi wasallam. Nígbà tí wọ́n gba ìsìláàmù, táwọn ẹbí wa lọ kéde. Ṣé tó burú tọ́mọ̀ ẹ bá dá o máa ń kọjá lọ lóde rẹ̀ yákì. Ọmọ tó bá dá ní o tó ní rò pé ó lè wá sí owó àwọn ilé o. Ṣé pé wọ́n wá wo bí a bá dé. Ìwọ̀n yìí fún nífurasí ọmọ tí ò bá ti jọ bẹ́ẹ̀ àáyà kí ọmọ tó dá ní. Bẹ́ẹ̀ni. Aisha wá gbọ́ta wá kí gẹ́gẹ́ bí pé ó fẹ́ kí ọ̀gá bàbá rẹ̀. Wá kí bàbá kí Ànábì. Ànábì wò pé abájí sí wọn ló bí eré ìlú òní. Àwọn ọmọ kéwú òdodo, àwọn mùrídìí òtítọ́, àwọn mùsùlùmí tí ṣe pé wọ́n tán sára ìmáàmù wọn. Ó ti rí ó wá ti wo ọkàn Ànábì sẹ́wọ̀n pé mánà wọ́rọ̀ máa wò fálíbà wò fálẹ̀ ìṣára tó tẹ̀lé. Táwọn bá fẹ́ gbàdúrà yẹn nínú ayé tọ́lọ̀ fẹ́ kí yẹn gún òkè tí àwọn èèyàn ò kó lè dé. فالإشارة تكفيه. Ọlọ́run wà fún lójú méjì. Yóò fún ní làákàyè méjì. Ojú méjì, ojú mo fẹ́ sùn ọ̀tọ̀, ojú tàbí wò kan sùn Ọlọ́run wà fún. Ọba ti sọ̀rọ̀ báyìí ló fi làákàyè kejì lò ó, kì í ṣe làákàyè àkọ́kọ́. Bí Ànábì ti sọ lẹ́nu, àwọn àgbàdo bá dàrú. Nítorí gàá tún bèrè pé bẹ́ẹ̀ kẹ́lí ni mọ́lẹ̀ tó wà látọ̀ ọ̀dọ̀ Ọlọ́run tọ́lọ̀ ti fún Aisha Ànábì rí. الله تعالى عنها. Wí dáadáa. من يومكم بغيابي. Làbá fi ní ojújojú lọ. Ojújojú lọ o. أكرمكم الله. Ojúra wọn. Ojúra wọn. أكرمكم الله. Ọlọ́run bá kan ìmọ̀lẹ̀ ẹ̀ sí ọkàn Abubakar. Abubakar ṣe fún Ànábì ní ọmọdún mẹ́sàn-án. الله أكبر. Mo bọ́ wọ́n sọ igi rẹ̀. Ànábì ṣe sí lára rẹ̀. Wọ́n ní kí Ànábì ó tó dìsípájì rẹ̀. Ànábì fààyè gbà nínú ilé ẹ̀. Aisha dàgbà díẹ̀ sí. Ànábì sì ní ojoojúmọ́ tó bá ti lọ́dọ̀ Aisha lòun máa ń bá ìbàdí lára rẹ̀. Gbogbo ìgbà tó bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ òun sẹ̀ máa kalẹ̀ kò ní kó wọ́n wọlé. Apáta àdúgbò ní tọ́lọ́ fún wa lọ́dọ̀ òdodo. Bọ́lá sí bá àwọn ti sí ní àwọn ọ̀gá sí lọ́wọ́ fún èèyàn, ọlọ́run má jẹ́ kí èèyàn rà pàkó. Àwọn tí wọ́n fẹ́ sọ yẹn nù, àwọn fẹ́ sọ yẹn nù, àwọn tí wọ́n ń pọ́ ti ẹ̀sìn, àwọn tó fẹ́ pa ayé èèyàn jẹ́. Àwọn tó lọ wò yé. Ojú méjì ní bẹ́ẹ̀ láfíkà Kùránì, ojú méjì láfíkà. Inna Allaha ìtumọ̀ rẹ̀ ní pé dájú Ọlọ́run. Bàbá rẹ̀ tu nínú
بالمعنى الباطني تبقى الميت ما يلبوك إن الله أبا الله إن الله أبا متوتو يغفر لكم أبا توكاتي كتوكاتو من يومكم قبل الغد يغفر لكم من يومكم قبل الغد أنا ما أشهد فلك تودا الحمد لله الله كان محمد صلى الله عليه وسلم وعلى النبي الله إكرام النبي يا رب بكما آمين لا إله إلا الله لا إله إلا الله أنا بصار منك صلى الله عليه وسلم òun fẹ́ ká yẹn nàná rẹ̀ lónìí ọ̀rọ̀ mẹ́rin Ànábì ló sọ sallallahu alaihi wasallam. صلوا عليه wàfàrú وارفعوا أصواتكم bóyá yóò yìí. يغفر لكم من يومكم قبل الغد alábàá kẹ́hìn Muhammad صلى الله عليه وسلم gbogbo àwọn mùsùlùmí ẹ̀dá ọmọ ẹran tó kàn dábì tí ò kàn wá áfíríkà yìí. àkọ́kọ́ bí yóò bá ẹran tó kàn yóò kọ́kọ́ lọ dàgbà pọ̀ mọ́wọ́. شباب بلغوا سبل المعالي وما عرفوا سوى الإسلام دينا شباب بلغوا سبل المعالي tó bá tó bá fẹ́ lò ó wà ní kí wá mọ́. وما عرفوا سوى الإسلام دينا àwọn èèyàn kan ní ṣàbábù àwọn ọ̀dọ́ kí wá mú àwọn mùsùlùmí tí wọ́n tó tọ́lọ̀ tán. ṣubú láti máa lè. wọ́n là kalẹ̀ ṣubú láti máa lè ọ̀nà gíga. وما عرفوا سوى الإسلام دينا ṣé owó àbí pé ṣé owó lè dára pè ní gíga ni. bọ́lásì ni yóò plus ni plus ni o. báwo la ní wàhálà tọ́lọ́run ti rí gán òun àkọ́kọ́. àwọn onídìí èèyàn tí wọ́n sọ̀rọ̀ àwọn àdùn sábà ọlọ́run ọdún tọ́lọ́ tán. سبل المآلي èèyàn kan ní ó ń lànà ẹgbẹ́ yẹn ní òní. وما عرفوا سوى الإسلام دينا وما عرفوا سوى الإسلام دينا nínú àwọn wọ̀nyí wà ní dáńtà ní ìmọ̀ yàtọ̀ sí Islam. إذا جنى الظلام فلا أنكره على الإفلاك إلا ساجدين gbogbo tẹ́wà bá lọ́dọ̀ wọn kò ní tayọ ẹ̀sìn. báwo ni Islam ṣe dàgbà sókè. إذا جنى الظلام bẹ́ẹ̀ni فلا أنكره bí ẹ bá yẹn ní ṣú فلا أنكره lọ́sàn-án wọn fi ẹ̀sìn sílẹ̀ gbogbo tó bá ti jọ mẹ́sìn ni wọ́n rán. bí ilẹ̀ bá tún wá ṣú kò sí tí wọ́n tún máa ṣe wípé wọ́n dìde dé wọ́n máa kí ló fọ́lọ́hún. من الإفلاك إلا ساجدين من الإفلاك إلا ساجدين Ànábì ní la takthiru al-kalama bighayri dhikri Allah. صلى الله عليه وسلم gbogbo
لا تكثر الكلام ذكر الله ọ̀rọ̀ náà ló jẹ́ máa bàbá lẹ́nu rẹ̀ ó bá báyọ̀ sọ̀rọ̀ fi tọ́lọ́ sí. إذا ما أردت النطق فانطق بحكمة وزن قبل نطقه ما تكون أقوم فإن كثرة الكلام بغير ذكر الله قسوة للقلب. gbogbo ọ̀rọ̀ tá a bá sọ irú mùsùlùmí wo ni wọ́n èyí ló mọ̀ gbogbo ọ̀rọ̀ tọ́nà ènìyàn bá sọ láyé tí ò bá ti ní tọ́lọ́ mú ó sọ̀rọ̀ tọ́lọ́ sí wọ́n á tàwọn yàrá yàrá kan wọ́n á tó wé kan ẹ̀rọ wọn ní ká sí báyìí wọ́n á sì tọ́lọ́ mú bẹ́ẹ̀ àárí tọ́lọ́ mú tó mu kọ́sí wọ́n tán lè kàlì oyin tí màá ṣe ni wípé yóò lọ sọ ọkàn rẹ lọ́kàn yìí. إذا ما أردت النطق فانطق بحكمة وزن قبل نطقه ما تكون أقوم وإن أبعد الناس من الله àwọn tó lọ mú èjì jù láyé àwọn ìdákan bẹ láyé ọlọ́run fẹ́ràn wọn ọlọ́run fẹ́ràn wọn kan máa yé wọ́n lè ní láyé kò kan náà ní ìyún òun ìyá ní láyé láàárọ̀ tí ò ní láyé mọ́ ìyá máa gba ìlà ọ̀rọ̀ tí ó padà tẹ́ èwo ni kò sínú ayé èwo lọ́lọ́run dá lára إذا ما أردت النطق فانطق بحكمة àti rí sífù rí tí wọ́n sì yọ sífù lọ́wọ́ nínú orúkọ rẹ̀ wọ́n bá padà pé ẹ̀ ti sífù wa mọ́. وزن قبل نطقه ما تكون أقوم nínú àlàdé lọ́dọ̀ ọlọ́run àti ní ìmáàmù rí tó gba ìmáàmù wọn láti tó sì yọkó ọyọkó àti ẹni tó jẹ́ àfà àti tó jẹ́ àfà àfà àfà. ومن لم يسير ما قال لا أقل عنده ونطقه بوزنه كالبناء محكم ìmáàmù sálàlú súlàlì màálì. سبيل المآلي وما عرفوا سوى الإسلام دينا القلب الكاسي القلب القاسي أكرمكم الله. nínú àwọn tọ́lọ̀ ń gẹ̀ẹ́tì nínú ayé ẹni tọ́ka rẹ̀ bá lè sí tọ́lọ̀ kásíwátò kan الكلام بغير ذكر الله قسوة للقلب. أكرمكم الله. gbogbo tó bá ń ṣe láyé tó wá sí tọ́lọ̀ ń bẹ̀ fúrásì kánà òní lábọ̀ rẹ̀. سباب àwọn nàìjíríà gbà tí wọ́n bẹ̀rẹ̀ wọn fi tọ́lọ̀ sí ẹwù wàhálà tó dálẹ̀. سبيل المآلي nígbà tí president Buhari délẹ̀ tó bọ́ lọ mọ́kà tó lọ tà wá fún àìní òní wá dùn pé eléyìí fi tọ́lọ̀ sí tiẹ̀. àwọn bó ti yí wọn ní òye wá sí. وما عرفوا سوى الإسلام دينا bí ọba ti sí tọ́lọ̀ mú ọ̀rọ̀ rẹ ń lọ bá nínú. gbogbo tó bá gbé kalẹ̀ ó gbọ́dọ̀ fi tọ́lọ̀ sí. إذا كان الظلام فلا تراه bẹ́ẹ̀ni من إفلاك إلا ساجدين àyẹ̀wò Muhammad ló sọ fún ọ lẹ́yìn. èyí gbọ́dọ̀ jẹ́ ẹni tí ó fi ọ̀rọ̀ rẹ̀ tún tọ́lọ̀ jẹ́ kí tọ́lọ̀ máa wà nínú ayé rẹ̀ jẹ́ kí tọ́lọ̀ ó darapọ̀ mọ́ ẹ wọ́n náà darapọ̀ mọ́ lọ. nígbà tí yóò bá ti wá ṣẹlẹ̀ irú ẹni bẹ́ẹ̀ ni wà á gúnlẹ̀ ayọ̀ alábì wọ́n sọ̀rọ̀ mẹ́rin àkókò ojú lọ́bẹ̀ kọ́kọ́ lọ súwọ́tù tọ̀láàkì. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Kúránínù Quran 65. Quran 65 àyà أكرمكم الله. náà
يتق الله ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا. Quran 65 ayah 20 ayah 22 and 3 oya yorùbá yìí fúnra rẹ̀ lọ wò ó. Quran 65 ayah 2 ayah 3 wọ́n máa yẹ tẹ̀kì lọ́ha. وما يتق الله Àwọn ní gbogbo ẹni bá bẹ̀rù èmi Ọlọ́run. من يتق الله Ó fi ìpáyà sínú ayé ẹ̀. Ìpáyà kìíní, ìpáyà méjì ló wà o. Àpèkán ní al-khawfu, àpèkán ní al-khashyu. Al-khawfu, al-khashyu. Nàbà ni man khafa al-mawta khasha al-mawta. Man khafa al-mawta khasha al-mawta. Òwe ẹni tó bá mọ̀ pé gbó pa àwọn ọ̀dọ́ gbogbo tó lè san lẹ́sàn dáadáa lọ́dọ̀ Ọlọ́run kò ní fi lẹ̀. وما يتق الله Bóyá ìjọba yìí. يجعل له مخرجا. Ọlọ́run ní ẹni bá ní al-khawf. Nígbà pé ní al-khawf ojú ara là pè bẹ́ẹ̀. Ìbẹ̀rù ara ni kò dé ọkàn. Ìbẹ̀rù ara kẹ̀rí ènìyàn lágbòyún òfin. Al-khawf. Wọ́n ní pé bọ́lá wa fẹ́ sọ̀rọ̀ ẹbẹ̀rù mi dáadáa tó bá ń wọnú náà. Khashiya rahmani sujjadan wa rukiya. Mo tọ́lọ̀ ń wá ìwé ìjọba lọ khashiyu mẹ́ tó ní pé ìbẹ̀rù gangan ojú ọkàn láàpè àti ojú ìbẹ̀rù ọkàn àti ojú. وما يتق الله يجعل له مخرجا. Ọmọ ṣẹ́ máa bẹ̀rù ọ̀gá ẹ̀ lójú ẹ̀ pẹ̀lú ara tí ọ̀gá ẹ̀ wá ní bẹ́ẹ̀ tí ni ó bẹ̀rù mi gan bẹ́ẹ̀ sì ni kò bẹ̀rù rẹ̀ lọ. Yẹn náà ló sọ fún wa ní pé صلى الله عليه وسلم. Ọlọ́run sọ fún pé inna Allaha la yanzuru ila suwarikum wala dima'ikum walakin yanzuru ila qulubikum wa a'malikum. صلى الله عليه وسلم. Bẹ́ẹ̀ wọ́n ẹ̀ mi lẹ́yìn. وما يتق الله Ẹ̀jẹ̀ ń lò wú. يجعل له مخرجا. Ọlọ́run ní ní wọ́ bẹ́ẹ̀ ṣe fẹ́ ìtò ẹlòmíì wọn kí tó ẹgbẹ́ ní Ọlọ́run èmi ni mo fẹ́ òun ni mo fẹ́ jù láàrin yìí. Kò ṣe é rí rárá kódà ẹ máa ń sá fún un. Òun sì ní ọ̀rẹ́ ìdí Ọlọ́run nàmbà wọn bá ní. Àwọn ní ìyí gbogbo rẹ̀ wà àìmọ̀ iye wà tó ṣe pé aburú ló wà bẹ́ẹ̀. Yàgbá ló wà bẹ́ẹ̀. Ìbànújẹ́ àti òṣì ní mẹ́mẹ́. وما يتق الله يجعل له مخرجا. Ọlọ́dún báyìí kùn wọ́n ṣe sàrà ní pọ̀ gan wá pa ẹ̀ mọ́ pa ẹran ẹ̀jẹ̀ rẹ̀ sàrẹ̀ mo mọ rẹ̀ ta dáadáa. Àwọn eléyìí mi mọ àwọn lọ́wọ́ èmi mọ àwọn lọ́wọ́ èmi mo kọ́lé eléyìí mo ra mọ́tò fẹ́lẹ́ mo délé lóko ọlọ́run ní ìyí wò. Wọ́n dá kí n yan so ilẹ̀ àbúrò mi kù ọkàn yìí tẹ̀ fi ṣe gangan ní wò. Wọ́n á máa lè kùn àti bẹ́ẹ̀ ti dà sí. وما يتق الله يجعل له مخرجا. Àkọ́kọ́ tó náà wọ́n ní àlùkálù lálábìbí ní máàlù níyà àlùkálù. Àyẹ̀dá kan lè sọ̀rọ̀. Wọ́n sábẹ́ àyè àníyàn bíbá yìí ló wà. Èdè àwọn mílíọ̀nù máa yàtọ̀ sọ́kàn gbà mí. Nítorí pé ẹnu àti ọkàn wọ́n yàtọ̀ síra. من يتق الله Ẹ̀jẹ̀ lòun يجعل له مخرجا. ẹ̀sùnkù ويرزقه من حيث لا يحتسب bẹ́ẹ̀ni. ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا.
ọ̀rọ̀ tó fẹ́ sọ láyé tí ò bá sí tọ́lọ́run bẹ́ẹ̀ ọ̀rọ̀ burúkú gbogbo ìwà tó fẹ́ wù láyé tó bá ti bú tọ́lọ́run sí ìwà tí ò dá yìí. máa yẹ tàbí lọ. ọba mẹ́rin nǹkan bí ò bá ti sí tọ́lọ́run bẹ́ẹ̀ ìrìnyẹ́ òun ní lọ́dá. ọba yẹ tàbí lọ. ẹnu gbogbo àwọn ọmọ tí wọ́n sí pẹ̀lú ẹ̀sìn àwọn ọmọ táwọn mùsùlùmí bí tá a fẹ̀sìn fọ́ wọn ẹ̀wọ́ kan wọ́n ṣe ní. ọba yẹ tàbí lọ. ọkàn wọn lè sẹ́sìn ọkàn wọn lè sẹ́ àwọn òbí tó bí wọn ọkàn wọn lè sínú ayé táwọn fúnra wọn ń lò gbogbo nǹkan ọkàn wọn lè. ọba yẹ tàbí lọ. gbogbo obìnrin tí ò bá ti fi tọ́lá ń kú tiẹ̀ yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. máa tẹ́kì ọ̀rẹ́ bá bẹ̀rẹ̀ ní ọlọ́run. yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. máa mú ọ̀nà àbáyọ jáde fún níjọ́ tó máa ń wẹ̀ ní ọlọ́run fún ìtura ní dúnìyà wà láàkàrà. yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. irú ẹni bẹ́ẹ̀ mi ní jẹ́ kó wà lóde kan àdóòtì mi ní jẹ́ kó dé òde kan èmi ọlọ́run wà pẹ̀lú ẹ̀. yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. bí gbogbo ayé bá ti wò ó pin màá sì mú ọ̀nà àbáyọ jáde fún un. yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. alábìbí sọ pé wọ́n ní àwọn ọ̀dà sọ ìbá ń fọ̀ wọ́n. nǹkan mẹ́rin alábìbí sọ bẹ́ẹ̀. sallallahu alaihi wasallam. ó yà wí dára wọ́n yìí. alábìbí wọn ní àwọn ọ̀dà wọn sọ ìbá fáwọn àwọn ẹ̀kí bí. gbogbo ẹni máa ń wẹ̀ tí ó bá sọ yẹ. òun ẹni tó fẹ́ dúró tiẹ̀ tí wọn náà fẹ́ dúró tiẹ̀. ẹni tí gbogbo ayé máa sọ pé kódà ó réyàn dúró tiẹ̀. kódà gbogbo ayé ló. irú ẹni bẹ́ẹ̀ fáwọn àwọn ẹ̀kí bí. irú ẹni bẹ́ẹ̀ ọlọ́run àgótì. ẹni ò bá ṣiṣẹ́ òní jèrè o. ẹni òkú wọn bá jèrè ló ń gbà mẹ́. owó lówó ló sọ lọ́ba àbí tètè. ọlọ́run kì í dédé dúró tì yàn abẹ́ni bá dúró tọ́ lọ́wọ́. ọba yẹ tàbí lọ. yẹ ti ayé ọ̀rọ̀ mẹ́fàájà. ọlọ́run kì í dédé dúró tì yàn o. abẹ́ni bá dúró tọ́ lọ́wọ́ ọlọ́run dúró tì. ọlọ́run dédé dúró tì yàn. من أراد صاحبا فالله يكفيه ẹni bá tó tọ́lọ́ tó kó ṣiṣẹ́ báyìí ó ní wà á lè wí sàkámù alẹ́ tọ̀rọ̀ ìkọ́tì. lásìkò iná ọ̀húnmá ọ̀gbẹ́dàgbọ́. láwí sàkámù alẹ́ tọ̀rọ̀ ìkọ̀ ẹni bá kó sójú ọ̀nà tiwa yìí ibi tọ̀rọ̀ ìkọ̀ ti jáde o. àwọn tó wí ìwú yìí bí ó ìtumọ̀ ní ìbámu fún tọ̀rí kọ̀ kí wọ́n bá wà tú káàbọ̀. Allahu istaqamu ala tariqati làásìkẹ́yìn àwọn ọmọ. ẹni bá lè dúró tì sí ti àwọn ọlọ́run tọ̀rí kọ̀ wọ́n bá tó tayọ tọ̀rí ìwòlọ́ tọ̀rí ìtọ́tún ní ìlọ́wọ́ torí pé torí ikú tí àdáni rìn mí náà láì ní ojú ọ̀nà tá nẹ́bí gbé wá fún wa àgbọ̀dọ́rọ̀ bó ti wá bẹ́ẹ̀ a bá sì bẹ̀rẹ̀ àkókò tó lè bá sọ̀rọ̀ mí náà láì wà ilà lọ. aláwọ̀ ìsàkàmù tẹ́ ẹ bá lè dúró dáadáa. ayé ẹ̀gbọ́n yín pẹ́tì. lójú ọ̀nà àtẹ̀mí ọlọ́run yìí. lásìkò iná. bẹ́ẹ̀ yẹ tẹ́ ògbò. kò sẹ́ni tó sọ fún ẹgbẹ́ òní ní àmì ọkàn wọ́n wẹ̀ ọkàn rẹ̀ ó mì yóò gbọ̀n lórí pé bá fẹ́ràn ọlọ́run máa ń dánwò ọlọ́run ó lè jáde ẹ́ ọ̀kan mi yóò lè jáde ẹ́ ó lè máa tọrọ owó máa fún ẹlẹ́mìí kí wọ́n tàbí à ó wọ̀ rí pé èrè pa ọmọ nínú pé òun wọ́rọ̀ náà ni wọ́n á wò bá ayé ṣe lọ́wọ́ ìwọ náà mú wá má jẹ́ kí ni ó padà lọ́wọ́ nínú yìí àní mo fẹ́ràn rẹ̀ lọ́wọ́. ìsàkámù
على الطريقة لاسقيناهم nígbà tí mú mi ní gbẹ́dẹ̀ kalẹ̀ tí ó tà tí kébèrè jókòó sẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ti ń tà bàbá náà wọ́n pè ìdánwò ti dé ẹni tí ò gbọ́dọ̀ gbọ́ òun ló ń jẹjẹ ẹni gbọ́dọ̀ gbọ́ ẹni pa ọ̀rọ̀ ni ìhùn bíbẹ̀ ni bẹ́ẹ̀ bá wá dúró nígbà tó rọrùn àti nígbà kejì على الطريقة bọ́ọ̀sì tó ní ẹ̀ máa yà káàkiri ó lè sí bẹ yé jalè mọ́ gbogbo mọ́sálásí ló tó bá wọn ṣe jàmọ́ asárùdí jàmọ́ bẹ̀ni àwọn àrùn Islam jàmọ́ bẹ̀ni nasfàtì òun ṣáàmánù òun náà tún ní ṣáàmánù wọn bẹ̀ gọ̀yìnbù òun náà ní gàmíkì òun ní pòlífìláwà òun èéṣe وإذا استقاموا على الطريقة wọ́n bí ẹsìn lọ́pẹ̀lẹ̀ kò dáa ojú kan làdá ní ládà tí wọ́n bá pọ́n lójú kan o àwọn tí wọ́n rìn tí wọ́n gbọ́ sójú ẹ̀ ojú kan ni wọ́n ní توكل على الرحمن إن كنت عاقلا báwo ní sábà wí ní kúta ọmọgbọ́n ní bá dàbà púpọ̀ ọmọgbọ́n توكل على الرحمن ọmọ ní àdínú tààlímù lọ́dà fàgbà ó ní ṣe ti sọ́ọ̀sù àti tìyàrù ní ustaabi nígbà tí wọ́n ti ń ka àwọn máyà tí ń ka àwọn ọ̀nà tí ọmọ akẹ́kọ̀ọ́ lè gbà tó lè fi di ẹlẹ́kọ̀ọ́ tó lè fi di àgbáyé ó ní lọ ṣe ti sọ́ọ̀sù ní ustaabi ó ní nígbà tó fẹ́ kọ́ ní oníwà ìṣáájú استقامي وطول الزمان tó bá ti lè mú ẹ láṣíwájú tó dáa dúró síbẹ̀. توكل على الرحمن bẹ́sì bá jẹ́ èèyàn kan ìwọ náà àdúrà wọn náà pẹ̀lú tí ó mú ọ̀gá rẹ̀ tó àdúrà ọ̀gá rẹ̀ náà pẹ̀lú tí ó mú ọ̀gá tó. توكل على الرحمن lẹ́yìn bẹ́sì bá jẹ́ èèyàn kan mú bí o tó. كنت عاقلا bẹ́sì bá jẹ́ èèyàn bọ́lọ̀ bá jẹ́ ìjà ní ìwúrí o. إن كنت عاقلا bọ́lá ti ṣàdúrà kan wọ́n ṣàdúrà fọ́gà rẹ̀ ọlọ́run ọ̀gá wa yìí ọlọ́run mẹ́ta sí náà ọlọ́run tó bá tọ́ sọ́nà ojú ọ̀nà tán wà yìí ọlọ́run mẹ́ta ṣì ṣe bẹ́ẹ̀ ọlọ́run bá wa dúró tì wọ́n má fún wọn lẹ̀ o. ọ̀gá náà tí ó bá jọ ọ̀gá rẹ̀ tí ń palẹ̀ mọ́ ọjọ́ ọ̀la òun kalẹ̀ ọ̀rọ̀ dájẹ́ توكل على الرحمن ẹ̀kọ́ ọmọ ẹnìkan ṣáájú ẹnìkan lọ́dọ̀ ọlọ́run إلى أنت صاحبي سيأتيك به أرزاق ọ̀gá náà bá ṣàdúrà fún ọmọ rẹ̀ ọlọ́run gbogbo àwọn tá a jọ kóra wá kì í gbogbo àwọn ọmọ mi yìí gbogbo àwọn ẹ̀jẹ̀ ọmọ yìí ọlọ́run jẹ́ kó ṣàṣeyọrí fi wọ́n pẹ́ẹ́sì lé fàwọn náà pẹ́ẹ́sì lé má jẹun sí náà ربنا آتنا في الدنيا ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب àwọn ayé kan bẹ́ẹ̀ náà Kùránì tó ṣe pé wọ́n ènìyàn bá ṣàdúrà lójú wọn kò wọ́n fẹ́ lùbà. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب àkọ́kọ́ ní ìdílé siratal mustaqim. àwọn èèyàn wọn lọ́wọ́ ojú pa ìgbà lójúmọ́. اهدنا الصراط المستقيم ìdílé siratal mustaqim. ojú ọ̀nà làwọ̀ ẹ̀yà àṣìyà. àbá tọ́lọ̀ bá fẹ́ sọ yẹn mo sì máa ń ju èkó àwọn náà yá ní rárá ẹ̀ nínú ẹ̀. ما يتقي sọ́ọ̀bì sọ́ọ̀bù dápẹ́lẹ́ gẹ́gẹ́ bàbá tí ò sí bàbá lè mọ́mù tí ò sí àti kò sí gangan láti bí ilé ẹ̀rẹ́sẹ̀ láti bá ilé dàgbọ̀. ما